gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbọ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Wednesday November 19 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyàn mọ́, mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, ọwọ́ tẹ́ fi ń ṣí rẹ̀ ẹ̀ ní fi gbọ́mọ tí ẹ̀ ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ bá ń ṣí fídíò yìí kó kárí ilé kó kárí oko kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fọ́pọ̀ ènìyàn. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanranyan Aries tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ tòní ọjọ́ tó ṣe é pó dára púpọ̀ fún yín láti fi báwọn èèyàn ṣe ló jẹ́ o. Ẹ rí dájú pé ẹ báwọn èèyàn tó gbà yín ká ṣe kẹlò àkókò àti ìgbà tó dára pẹ̀lú àwọn olólùfẹ́ yín lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ lẹ́yìn tẹ́ bá ṣiṣẹ́ tán lọ́wọ́ ọ̀rọ̀lẹ́. Ọjọ́ tòní ó dára púpọ̀ kí ẹ báwọn èèyàn ṣe dáadáa, kódà ó ṣeéṣe lọ́jọ́ tòní kí ọ̀pọ̀ yín kẹṣẹ́ alábàápàdé ènìyàn tuntun kan. Ènìyàn tuntun yìí ó ṣeéṣe kí ìfẹ́ yín kó wọnú ara dáadáa lẹ́sẹ̀kẹsẹ̀. Ó lè jẹ́ ọ̀rẹ́, ó sì lè jẹ́ olólùfẹ́ pẹ̀lú. Ṣùgbọ́n ọjọ́ tòní ò ṣọjọ́ tó dára púpọ̀ fún yín láti fi bẹ̀rẹ̀ ìbáṣepọ̀ tuntun rárá o. Ẹ̀yin àtẹni ilé jọ máa dọ̀rẹ́, tọ́lọ́run bá sì kọ́ ó ṣeéṣe kí ẹ padà fẹ́ra tó bá padà di ọjọ́ iwájú. Ọjọ́ àlàáfíà, ọjọ́ ìrọ̀rùn lọ́jọ́ tòní jẹ́ o. Ẹ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ rí dájú pé ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín. Rẹ́ẹ̀dì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ó ṣeé ṣe kí nǹkan pọ̀ tẹ́ fẹ́ mójútó láyìíká yín lọ́jọ́ tòní o. Ọjọ́ tòní ẹ máa wà very social, àwọn èèyàn máa fẹ́ bá yín ṣe, ẹ̀yin náà sì máa láwọn kankan tẹ́ fẹ́ ṣe láwùjọ yín lọ́jọ́ tòní. Ọjọ́ ìgbafẹ́ lọ́jọ́ tòní jẹ́. Ẹ rí dájú pé ẹ gbafẹ́ kẹ́ enjoy ara yín dáadáa. Ẹ rí dájú pé ẹ ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún, kẹ́ sì kí dájú pé ẹ fi ọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ọjọ́ ìrọ̀rùn lọ́jọ́ tòní jẹ́ fẹ̀yìn náà o. Ọjọ́ àlàáfíà, ọjọ́ ìdùnnú ló jẹ́ fún yín. Ó dára púpọ̀ kẹ́yin tẹ́ ń lò ràwọ̀ yìí kẹ́ rí dájú pé ẹ lo àkókò àti ìgbà láàrin àwọn ọmọdé. Ìyẹn á bí ìdùnnú fún yín láti inú wá, tó sì jẹ́ pé gbogbo nǹkan pátá ló máa favour yín dáadáa lọ́jọ́ tòní. Iṣẹ́ máa lọ dáadáa, àyíká ilé yín náà gbalẹ̀ fún ìdùnnú. Gbogbo nǹkan tó sì dàbí aáwọ̀ tó ti ń wáyé láàrin ẹ̀yin àtèèyàn tó súnmọ́ yín bóyá bí mọ̀lẹ́bí, ó ṣeéṣe kí gbogbo ẹ̀yin yanjú pátápátá lọ́jọ́ tòní. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ wà ní ìdùnnú dára. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, ó ṣeéṣe kí ẹ ní mood swing bákan lénìí o. Ó ṣeéṣe kó dàbí ìgbà pé gbogbo nǹkan ti so yín, bóyá látàrí pé bóyá ènìyàn kan tẹ́ finú tán, bóyá ó ṣeéṣe kó ṣe pé wọ́n disappoint yín, wọ́n hùwà tí ò tẹ́ yín lọ́rùn lénìí. Ẹ má wulẹ̀ expect púpọ̀ jù látọ̀dọ̀ àwọn èèyàn rárá o. Ẹ má finú tọ́yàn rárá, ẹ má gbára léèyàn rárá lénìí kó má bàa padà fa ìpòrúru ọkàn fún yín. Kẹ́ kíyèsára, ó dára kí ẹ lo àkókò ọjọ́ tòní láti fi gbájúmọ́ṣẹ́, kẹ́ gbájúmọ́ bísínẹ́sì yín dáadáa lénìí ló dára. Aago 11 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 1 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ lemon sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22, ọkàn yín máa balẹ̀ pẹ̀sẹ̀, ìgboyà sì máa wà fún yín dára lọ́jọ́ tòní. Gbogbo akitiyan tí ẹ bá wá ṣe lórí pé kí ìbáṣepọ̀ ẹ̀yin àti olólùfẹ́ yín kan tó dàbí ìgbà pé kò fi bẹ́ẹ̀ dánmọ́rán látijọ́ mẹ́ta, lórí pé kó dánmọ́rán, gbogbo akitiyan yẹn ó máa rí bí ẹ ṣe ń fẹ́ o. Ìbáṣepọ̀ yìí máa dánmọ́rán. Ẹ̀yin tẹ́ sì ń wá iṣẹ́ tuntun, ó ṣeéṣe kí ẹ wà lucky lọ́jọ́ tòní o. Ọjọ́ tòní sì rèé, ó ṣeéṣe kí wọ́n fẹ́ fàyìn sínú kankan tó ṣe pé ẹ wulẹ̀ nífẹ̀ẹ́ sí, bóyá kó fẹ́ fàyìn pé lágbájá bá wa dá sí nǹkan yìí tẹ́ ẹ̀ ní interest nínú ẹ̀ rárá. Ẹ rí dájú pé ẹ fọpọlọ pípé yanjú nǹkan kíkan lọ́jọ́ tòní, kẹ́ sì gbájúmọ́ṣẹ́ lénìí. Ẹ má kánjú ju bó ṣe lọ lórí okòwò rárá. Ẹ rí dájú pé ẹ mú sùúrù lò kẹ́ sì gbàlàáfíà láàyè káyè tẹ́ bá wà pẹ̀lú. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ deep red sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23, ọjọ́ tòní ìgboyà máa wà fún yín púpọ̀ o. Ẹ máa gbáradì láti farada nǹkan kíkan láti adapt sí situation èkéyìí tó bá wáyé lọ́jọ́ tòní. Ṣùgbọ́n ẹ kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ ẹnu yín o. Kẹ́ má lọ sọ̀rọ̀ tó máa ṣàkóbá fún mọ̀lára ọmọlàkejì. Ní pàtàkì,
kẹ má lọ ṣe ènìyàn tó ṣe pé ẹni náà máa jẹ́ special person sí yín. Kẹ kíyèsára, ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Tẹ́ bá kíyèsára ọjọ́ tòní máa dára sunwọ̀n. Ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rore gbámú, ẹ wà positive, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì rí dájú pé ẹ jẹ́ kẹ́ni tó ṣẹ̀yìn pẹ́ jù lórí ìkúnlẹ̀ ṣáájú kẹ́ tó foríjì o. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fi ń Libra tàbí láàrin September 24 sí October 23. Ọjọ́ tòní jọ́jọ́ tó dára púpọ̀ fún yín o. Ọjọ́ tòní jọ́jọ́ tó dára láti fi relax. Ẹ lo àkókò àti ìgbà lẹ́yìn nìkan. Ó ṣeé ṣe kó máa wọ̀nyí gan bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rí. Kẹ́rí dájú pé ẹ fi àkókò yìí ronú nípa àwọn nǹkan tó ti ń ṣẹlẹ̀ látẹ̀yìnwá. Àtọ̀nà tẹ́ máa gbé gbà àtọ́jọ́ iwájú yín á tún fi dára ju tàtẹ̀yìnwá lọ. Lénìí kẹ́rí dájú pé ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. Ẹ má jẹ́ kára ya yín ju bó ṣe ẹ lọ lórí okòwò. Kí ẹ sì fọgbọ́n àtòyé tọ́lọ́ fún yín ṣe okòwò lénìí dára pẹ̀lú. Aago 10 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ wá gbọ́dọ̀ wọ aṣọ pupa rárá. Gbogbo ìrandíran aṣọ pupa ò dára fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí láti wọ̀ láṣọ lónìí o. Ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22. Ó ṣeé ṣe lọ́jọ́ tòní ká ìbalẹ̀ ọkàn fẹ́ wáyé fún yín láláì tí ẹ fi bẹ́ẹ̀ mọ̀dí rẹ̀. Ó sì tún ṣeé ṣe kí ènìyàn kankan hùwà tó ṣe é pé ó máa fẹ́ kan yín lára bákan lọ́jọ́ tòní. Ṣùgbọ́n kẹ́ rí dájú pé ẹ fàyè gba kẹ́nikẹ́ni dá omi àlàáfíà gbésí ayé yín rú o. Ẹ rí dájú pé ẹ wà lálàáfíà, kẹ́ wà ní ìrọ̀rùn, kẹ́ má dá sọ́rọ̀ tí wọn pè yín sí àbẹ́ èyí tí ó kàn yín rárá. Ẹ má péjú níbi ìpéjọpọ̀ kí ìpéjọpọ̀ tí ẹ bá lọ tàbí tẹ́ bá wà tó bá dàbí ìgbà pé wà comfortable. Lénìí kẹ́ rí dájú pé ẹ mọ́kàn balẹ̀ kí ẹ sì fi ìgboyà ṣohunkóhun dára. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ó ṣeé ṣe kí stress fẹ́ pọ̀ díẹ̀ fún yín o. Kọ́kàn yín fẹ́ pòrúurú látàrí àwọn iṣu kéékèèké kan tó ń wáyé lénìí. Tí ènìyàn kan bá ṣẹ̀yìn, ẹ rí dájú pé ẹ jẹ́ kí wọ́n mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wípé lágbájá ó ṣẹ̀ mí kí gbogbo ẹ̀ sì tàn síbẹ̀. Tẹ́ bá dì wọ́n sínú ó ṣeé ṣe kẹ́ padà fẹ́ bust out tó bá yá. Ọ̀rọ̀ tó lágbára sì lè jábọ́ látẹnu yín tó lè fẹ́ bí fanfà. Kẹ́ kíyèsára, ẹ má ṣe bẹ́ẹ̀ kó má bàa affect relationship yín o. Ẹ free mind yín, ẹ má ṣe ohun tó lágbára jẹ̀mí yín lọ. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí. Kẹ́ sì rí dájú pé ẹ finú tọ̀yàn rárá, ẹ gbára léèyàn rárá lénìí o. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ tòní dára púpọ̀ láti fi lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín. Ẹ ṣàwọn nǹkan tó ṣe é pé bóyá ó ń wù yín láti ṣe látijọ́ mẹ́ta ẹ ṣe wọ́n lọ́jọ́ tòní. Ẹ tẹ́ra yín lọ́rùn, ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín. Ẹ múra dáadáa lénìí kí ẹ dòrí, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì wà ní ìdùnnú. Grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19. Lọ́jọ́ tòní ẹ máa já lákíkanjú púpọ̀ o. Akíkanjú máa wà fún yín lénìí. Tó sì jẹ́ pé àṣẹ yín bí ìgbà pé kí ẹ jáde. Lọ́jọ́ tòní ẹ máa gbáradì láti fèsì gbogbo nǹkan tó dàbí ìdíwọ́dè náà. Kíkan tó bá dàbí ìṣòro lọ́jọ́ tòní láti borí rẹ̀. Ọjọ́ tòní dẹ́ dára púpọ̀ kí ẹ ṣe bẹ́ẹ̀ o. Ẹ fi ìgboyà ṣohunkóhun látàrí pé láì tí ẹ̀rọ kàn tẹ́lẹ̀ ó ṣeé ṣe kí ìpòpadà kan wáyé tó sì jẹ́ èyí tó ṣe pé á ran ìgbésí ayé yín lọ́wọ́. Lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé ẹ wà strong, kẹ́ gbáradì púpọ̀, ẹ ní ìrẹ̀lẹ̀, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì wà active. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 ní àárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20. Lọ́jọ́ tòní àwọn èèyàn púpọ̀ bí ìgbà pé kí ẹ jáde, bí ìgbà pé kí ẹ tún lọ rí nǹkan tuntun. Ọ̀pọ̀ yín máa travel tó ṣe pé travel yẹn máa jọmọ́ tọ̀rọ̀ iṣẹ́ tó sì jẹ́ pé gbogbo ibikíbi tẹ́ bá lọ lọ́jọ́ tòní ẹ máa experience dáadáa ń bẹ̀ tí inú yín máa dùn. Ṣùgbọ́n kẹ́ kíyèsára, ó ṣeé ṣe káwọn ìdíwọ́ kọ̀ọ̀kan kó wáyé lórí ọ̀rọ̀ travel yìí tàbí kó wáyé lójú ọ̀nà travel yìí látàrí Mercury retrograde tó sì wá ń ta. Ẹ rí dájú pé ẹ ṣe prayer dáadáa lọ́jọ́ tòní ṣáájú kẹ́ tó jáde. Lénìí kẹ́ rí dájú pé ẹ ṣe nǹkan yín létò ètò. Ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́ fún yín ṣohunkóhun kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Aago 5 rọ̀lẹ́ sí aago 6 rọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ royal blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè.
ire o.